orúkọ tèmi ní tí gbogbo ayé mọ̀ mí ní Azeez Bisiriyu tí gbogbo èèyàn mọ̀ sí Bag Production ní ìlú Kútọ̀nù. Pẹ̀sẹ̀ amúlùdùn torí ẹ̀ ni mo fi wà ń bí lọ́jọ́ tèmi. Bàbá jẹ́ ẹnìkan tí pẹ̀lú ìtàn wọn tèmi gbọ́ èmi àti bàbá àsúnmọ́ra wọn àmọ́ pẹ̀lú ìtàn wọn tí mo gbọ́ tàbí tí wọ́n ṣe gbà lójú ọ̀nà amúlùdùn ló mú àwa tí a jẹ́ nínú àwa amúlùdùn tí à ń bẹ ń bí lọ́jọ́ tèmi tá a sọ pé dandan gbọ̀n ni pé gbogbo amúlùdùn ojú olórin ni ojú ẹni tó ń ṣeré orí ìtàgé ni àbó ń kọ scenario tí a máa ń pè ní Faransé pé ó ń kọ tàn àbí ó jẹ́ nìkan tó jẹ́ cadre àbí tó jẹ́ réalisateur tó máa ń ronú sí àwọn iṣẹ́ tó bá ń ṣe ní gbogbo gbà àbí ó jẹ́ comédien ni tí ó ń compositeur chanteur ó lè lùlù oríṣiríṣi ìlù tó bá ti lè lù ó gbọ́dọ̀ wà ní irú bíbá yìí tó kí bàbá yìí pírẹsẹ̀ntà la máa ń pè wọ́n àwọn tó jẹ́ pé àwọn ló máa ń gbàyàn lórí rádíò tó máa ń sọ̀rọ̀ tó máa ń béèrè ìbéèrè tá à ń pè ní animateur. Orúkọ tèmi ni Abdulazeez ọmọ bíbí Bisiriyu tí gbogbo èèyàn mọ̀ sí Bag Production ọlọ́run ò ṣe ṣẹ́jú sí ọláàánú kan tí àwọn ọmọ pè ní ọmọ ìsìyàn kan àṣùpà kan tó jẹ́ Benin 100%.